Ìbà Gàníyù Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá lógun ọ̀fẹ́ o lógun ọ̀fẹ́ o lógun ọ̀fẹ́ o. Ẹ gbọ́, ṣé bẹ́ẹ̀ lórí? Imú níkà imú mà níkà kò jàgbóòrùn aṣebi. Imú níkà imú mà níkà kò jàgbóòrùn aṣebi. Ọmọ Yorùbá, imú mà níkà lóòótọ́. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa, kẹ́ ẹ gbọ́ atótónu mi, òun ewì tí mo fẹ́ ké lójú ẹlòmíì, wípé olóyè Gàníyù Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, bàbá yìí ó ti bẹ́jọ́ lórí, ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀. Ó ti ṣe ohun tẹ́nìkan ò ṣe rí fúnra Yorùbá. Ó ti gbìyànjú. Ẹ gbọ́ tí wọ́n bá ní tí Yorùbá bá lè yẹn bẹ́jọ́ lórí nígbà tí bá ń tọ́ ọ báyìí, ọ bẹ́jọ́ lórí nu. Ó ti bẹ́jọ́ lórí o. Ẹ gbọ́ kí ló ṣe. Àdàbí ó bí yín o, àdàbí ó béèrè, àdàbí ó bí yín o. Lórí àwọn tẹ́ ẹ jọba lé lórí, tẹ́ ẹ jẹ́ Kakanfò lé lórí, àdàbí ó béèrè. Ohun tán bá sọ pé wọ́n ṣe, àdàbí ó bí yín. Lórí ẹni tó wò yín ṣùṣùṣùn tí wọ́n fi gbogbo ògbà sí fìlà orí wọn pé Kakanfò ló gọfẹ́, àdàbí ó bí yín o. Ọmọ Yorùbá, àdàbí ó béèrè. Ohun tán bá sọ pé wọ́n ṣe, àdàbí àbí. Orí ni o, ẹ má ròpò ògùn ni. Orí ni, ẹ bá má ròpò ògùngùn. Ẹni Ọlọ́run bá tẹ̀lé o, ẹni tọ́lọ́run bá tẹ̀lé o, bẹ́ńdìtẹ̀ ẹ̀rọ yọra yín lẹ́nu. 19 tó lóun ò ní bó kan ṣe àti di 20 ẹ̀ yóò nira gidi. Bó bá ṣe rọ́nà mo bá pa èèyàn ọ̀jọ̀gbọ́n ló mọ̀ kó nìyẹn tó wọ kọ́píráìtì. Ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Gàníyù Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó ti ṣe bẹbẹ. Ó ti bẹ́jọ́ lórí. Bàbá yìí ó ti kódà ó ti ṣe nǹkan. Ẹ gbọ́ mi dáadáa. Àbájọ tó fi nílò káwọn náà gbìyànjú kómi ọ bọ́ lójú wọn. Bẹ́ẹ̀ ni, ẹ farabalẹ̀, ẹ jẹ́ n gbé yín débẹ̀. Ọmọ Yorùbá, tẹ́ ẹ bá gbàgbé, ọjọ́ ti pẹ́ tá a ti ń pe bàbá yìí. Èmi ti sọ ọ̀rọ̀ kan nígbà kan rí, bóyá ọdún tó kọjá nínú àwọn fídíò mi kan. Mo ní ṣé kìí ṣe pé tí ó bá jẹ́ pé Aláàfin tìlú Ọ̀yọ́, Ọba Lámídì Ọláyíwọlá, ikú bàbá yèyé, ọmọ kú tí kò ọ̀gbọ́dọ̀ pa tó jẹ́ ikú padà pa wọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn orí kìnínná, ìyẹn ò jẹ́ titun. Bóyá bàbá yìí bá máa kábàámọ̀ nírú àsìkò yìí, lásìkò tí ìran Yorùbá nílò bàbá wa Abdulganiyu Ige Adams. Èpè kó dìde fún ìjà ọmọ Yorùbá gẹ́gẹ́ bí olórí ogun, gẹ́gẹ́ bí jagunjagun tá a gbọ́ tá a kà nínú ìtàn. Wọ́n sì ní bọ́mọdé ọ̀bá bátàn yóò bá àrọ́bá, àrọ́bá báyìí òun sì ni bàbá àtàn. Tí wọ́n sì jẹ́ kó yé wa wípé gbogbo àwọn Kakanfò yàtọ̀ sáwọn MKO Abíọ́lá. Èmi fẹ́ lè sọ pé láti ìgbà látòrí Abíọ́lá ló ti di pé Kakanfò ó ti ń bọ́ sọ́wọ́ àwọn tó ń sunú fíríjì abẹ́ AC. Ogun wo l'Abíọ́lá jà? Wàhálà ò sì tí ì sí Nàìjíríà ń gbà yẹn. Wàhálà owó ló wà, kò sí wàhálà ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sí ẹlẹ́sìn kan bá ṣẹra wọn, wọ́n parí ẹ̀ ni. Àwọn ọmọ àlè Nàìjíríà wọn ò tí ì dàgbà débi kí wọ́n da lérú tó báyìí. Àwọn kan ò tí ì lọ kó àwọn kan láti ìlú kan wá pé ẹ wá bá wá gba NIN nílẹ̀ wa kẹ́ ẹ fi dìbò ká lè fi gba agbára. Wọn ò tí ì kó wọn wá ń gbà yẹn. Àwọn tó lọ́pọlọ yẹn ò lò ń gbà yẹn.
torí wọ́n ń wo ọjọ́ ọ̀la ni wọ́n ń wò pé báwo ni ó ṣe wá rí tá a bá ṣe báyìí nítorí ìbò. Síbẹ̀ ni wọ́n ń dìbò wọn bí ológun ṣe ń jọba lórí wọn tó, síbẹ̀ ni wọ́n dira wọn pàápàá àwọn náà ń dọ́gbọ́n ọgbọ́n àtinúdá wọn. Ṣùgbọ́n ní ìsìn tọ́mọ àlè ti dàgbà, ìbẹ́pẹ ń bàjẹ́ ni wọ́n ló ń pọ́n. Ó bọ́ sórí Gani Adams lógun ọ̀fẹ́ o wípé tó ẹ wá darí ìran Yorùbá, àkókò títí ẹ̀ ní gbogbo nǹkan omi ilẹ̀ Yorùbá tó ń tòrò ó bẹ̀rẹ̀ sí ní ru, ló ń mú mi gbóná bóde bùlà bùlà. Tó sì jẹ́ pé nínú ìgbà táwa mọ̀ ọ́n akọni ni. Ẹ káàbọ̀ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé, akọni èèyàn tó jẹ́ ó lè dúró níjọ́kíjọ́ tó gun bá gbóná rètèrètè. Báwo kí ló wá ṣẹlẹ̀, kí ló dé? Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Tẹ́ ẹ bá gbàgbé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà, léyìí tí àwọn bàbá yìí tí wọ́n sọ̀rọ̀ àlùfàǹṣá Bọ́lá Tinubu, gbogbo wọn àwọn bíi mẹ́ta, Báyọ̀ Àyìndé àbí Táyọ̀ Àyìndé ló ń jẹ́, voice note ọjọ́ sí tó wà nílé ẹjọ́. Èsúrú pàdé dàbá yìí òun lájá. Ẹ gbọ́ sọ́yẹ kọjẹ́rú Gani Adams ni ó tún máa pe olóyè Sunday Adéyẹmọ lẹ́jọ́ nígbà tó fi ẹ̀sùn pànìyàn, ẹ̀sùn tẹ́rọ́rìstì, ẹ̀sùn ayákìlà, ẹ̀sùn political thug, ẹ̀sùn political killer, oríṣiríṣi ẹ̀sùn. Nínú ẹ̀sùn bíi mẹ́ta mẹ́rin tí mo kà á lẹ̀ yìí, èwo lorúkọ tẹ́nìkan lè bí ọmọ ẹ̀ tí ó sọ pé tó òun ọmọ tóun bí yo ẹ̀yin àfáà o, òun san súná pé ó kọ́ tọ́mọ yìí ọmọ jẹ́ ni pé ayákìlà, àbí òun sọ súná ọmọ yìí pé tó orúkọ tí ọmọ jẹ́ ni pé political ayákìlà. Kò sí. Bẹ́ẹ̀ ni Gani Adams ó ti gbọ̀nà ẹ̀mí yọ o síran Yorùbá. Ẹnu ya Bọ́lá Tinubu, bàbá wa Akíntóyè ni wọ́n lanu wọn lè pàdé gẹ́gẹ́ bí àgbàlagbà, tó sì jẹ́ pé àwọn jẹ́ kan náà àwọn kan ẹnìkan tí ń di gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ mú pé ẹni sùúrù. Tẹ́ ẹ bá gbàgbé ọmọ Yorùbá, ilé ẹjọ́ kan wà tí wọ́n lọ láàrin kan lọ́dún tó kọjá tó jẹ́ pé àwọn ẹgbẹ́ kí lorúkọ àwọn ọmọ Yorùbá yìí, àwọn ni wọ́n lo lọ́yà fún Gani Adams àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ lọ rántí ẹ̀ níbi tí àwọn lọ́yà méjèèjì ti bẹ̀rẹ̀ sí ní sọ àsọyé pọ̀ kí wọ́n fẹ́ máa pé kí wọ́n jẹ́ káwọn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrìn ata kò ní ṣaláì tani lójú. Mò ń bọ̀ nítorí àsìkò ìfẹ́kẹ́tò yóò gùn, àmọ́ o ni mo ṣe sọ ṣáájú pé àdàbí ó bí wọ́n o, àdàbí ó béèrè ohun tó bá sọ pé a ṣe, àdàbí ó bí wọ́n. Gani Adams tún ti gbé ìran Yorùbá lọ kóòtù wípé dandan gbà òun máa gba 5 billion naira. Ó ti jẹ́ bílíọ̀nù lẹ́yìn béèrè. Ẹ béèrè 1,000 ẹ béèrè mílíọ̀nù bílíọ̀nù. Tẹ́ ẹ bá kó bílíọ̀nù ẹ bọ̀ sí tírílíọ̀nù. Àmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá? Bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn, gone are the days, ìbọn ní ọjọ́ wọn ni. Ẹni tá à ń pèrè ní Gani Adams yìí tó bá ń sọ pé ìyẹn mi Nàìjíríà, in fact láyé ológun. Bẹ́ẹ̀ ni ó mìíràn tìtìtìtì. Kí ló dé?
ẹnìkan ò ní ẹ jagun ṣùgbọ́n ẹ lé èèyàn lẹ́yìn. ẹ gbọ́ nǹkan tán ṣe. bàbá yìí ti gba kóòtù lọ, mo mọ̀ pẹ́lú mi ò ti gbọ́ tẹ́lẹ̀, àmọ́ yàtọ̀ bẹ̀rẹ̀ ó ti gba kóòtù lọ. kàkà kó bẹ̀bẹ̀ kàkà kó bẹ̀bẹ̀ kó máa ráturu kó máa dọ̀bálẹ̀ wípé tó ẹ dákun o, ẹ bá ń bẹ olóyè, ẹ bá ń bẹ Sunday, láì mọ̀ wípé àwọn èèyàn bíi Professor Banji Akintoye, the number one peacekeeper in the whole world, tó jẹ́ àlàáfíà ní máa ń wá. àwọn ti pe Sunday sí gbé pé ìyókù ààrẹ eléyìí ò lè borúkọ ẹ jẹ́. bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà, àwọn lọ́balọ́ba, àwọn òjòyè tó lọ́pọlọ tó jẹ́ ìran Yorùbá tí wọ́n fẹ́ òmìnira Yorùbá ti pe ara aláyé sẹ́gbẹ̀ẹ́ kan pé wà á bí ọ̀rọ̀ yìí ò le tó bẹ́ẹ̀. àwọn rò pé wọ́n lè bà ọ́ lórúkọ jẹ́, orúkọ rẹ ò ní bàjẹ́. lọ́ba tún gba kóòtù lọ torí ẹ̀rù ń bà á, ìṣúrù ẹ̀ gbà dídà, ó bẹ̀rẹ̀ sí ní lájà. In Oyo State High Court, sitting at Ibadan on Thursday, dismissed the court charge. àmọ́ nítorí pé àjọbí ò fèké, ọ̀rẹ́ ò sì fẹ́ ìdàlẹ̀. bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé alájọbí ọ̀dà ọmọ àdá ni, ṣùgbọ́n nítorí pé a ti bà ìṣẹ̀dálẹ̀ jẹ́, a ti dojú gbogbo ẹ̀rú, kò jẹ́ ká ṣépè alájọbí kó mú ẹnìkankan mọ́. ta ló fẹ́ ṣépè alájọbí fún báyìí nígbà tó jẹ́ ẹ̀jọ́ jẹun pọ̀, ẹ̀jọ́ sùn pọ̀, ẹ̀jọ́ fìgbà kan wọ bàtà kan náà rí báwọn bàbá wa ti ṣe láyé àtijọ́. ṣùgbọ́n alájọbí ti ń da báyìí. nínú ọ̀rọ̀ tí bàbá yìí gbé lọ sí kóòtù, òun mò ń kà fún yín díẹ̀díẹ̀ yìí tí n sì ní pẹ́ lórí ẹ̀. Defamation of suited by Oyo State High Court sitting in Ibadan on Thursday dismissed a 5 billion defamation suit instituted by the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba Land, Gani Adams, against Yoruba Nation activist Sunday Adeyemo, fondly called Sunday Igboho Oòṣà. The court preceded Sunday Adeyemo Igboho. The court proceeded over by Justice O.T. Ademola Salami, also awarded the cost of 500,000 against Adam in favor of Igboho. ṣe rí i pé orin tí mo kọ ṣáájú ṣe orí ni o, ọ̀dà wọn ṣe gbòògùngùn, ẹni Ọlọ́run bá tẹ̀lé o, bẹ́ẹ̀ ń dìtẹ̀ ẹ̀ ń yọra yín lẹ́nu. ẹ gbọ́, nídìí èyí fún ìdí èyí ó ní kí wọ́n gba 5 billion naira lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fóun wípé ọ̀pọ̀ òun ló kọjẹ́. ẹ dákun, ẹni tí ó pè mí lólè tèmi ò sọ̀rọ̀, táwọn èèyàn wá dìde nítorí ọ̀rọ̀ mi wípé kí ló ṣe fún ẹ tó fi pè lólè, èèyàn báyìí wà bí iṣẹ́ ẹ̀ ló ń ṣe kan, tó wá padà lọ kóòtù tó ní mo bòun ló kọjẹ́, ṣé mi mo bàá ló kọjẹ́? ó pè èèyàn lápààyàn, ó pè èèyàn ní tẹ́rọ́rìstì, ó pè èèyàn ní kìnìkan, ó forúkọ orúkọ tí bàbá àti ìyá ọ̀ sọ lọ́jọ́ ọ̀ṣúná, àti ní gbogbo ọdún tó ti rìn nínú ayé tẹ́nikẹ́ni kò ṣe mistéèkì àti pè bẹ́ẹ̀ rí. ẹ gbọ́, òun ló tún gba kóòtù lọ báyìí o. àmọ́ níbi tí ọ̀rọ̀ ó ti yíwọ́, tẹ́kọ̀ òjò sojú múmu fún
kóòtù nírọ́ o bó tiẹ̀ jẹ́ pé ìdájọ́ tí yẹn náà gbé jáde èmi ò gbárù ẹ̀ èèyàn ní èèyàn bòun ló kọjá fún 5 billion ẹ̀dẹ̀ tí mọ̀ pé rọ́ ló ń pa òmìnira Yorùbá ní ń jà lòdì sí pé òmìnira Yorùbá òun ló ń jà òun ló lòdì sí ibi tí wọn ó ti sọ pé ó yá ẹ kó àwọn ọmọ yín wá kí wọ́n máa wá ṣe kínní kó máa 5 billion làwọn ń gbà tí wọn ná ṣùgbọ́n ibi tí ó yẹ kó dìde pé kírú bàbá yìí ó máa jagun ìjà tí olóyè Sunday Adéyẹmọ kò síjọba tí ó sọ pé ẹ lọ gbé wá o nígbà tí Sunday sì ti bẹ̀rẹ̀ kóhun ó dìde pé ọmọ mi àbúrò mi ọyá ìṣó níbẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó mú yẹn kó máa sá lọ àmọ̀ràn bẹ́ẹ̀ ni wọ́n mú wá ní sùúrù ọmọ tó ń pè ìjọba ní ìjọba bá yẹ bá ṣe ó dúnbó èèyàn àbódì clear rẹ̀ gẹ́gẹ́ bí president àbódì clear rẹ̀ gẹ́gẹ́ bí kóhun ti gborílẹ̀-èdè èèyàn kọ́ làwọn Gúnmi èèyàn kọ́ làwọn tí mèyà tààlà èèyàn kọ́ ní Tòǹpolò àgbà máa wá fi Nnamdi Kanu júwe ṣé kàkàṣẹ̀ kan náà ní àwọn yẹn ṣẹ̀ ṣé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó a lè ó declare rẹ̀ ni àbógbé rédíò Yorùbá Nation wọlé àbó pàṣẹ pé ọjọ́ Friday o àbọ́jọ́ Sunday ẹnìkan kan gbọ́dọ̀ jáde nílẹ̀ Yorùbá ṣé ọjọ́ jọra wọn nígbà tẹ́yìn náà sì kàwé bàbá tí mò ń sọ yìí Gani Adams mọ̀wé ó kàwé ó mọ̀fin but self-determination is never been a crime and it can never be a crime because títí tí ayé ó ti parẹ́ ni àwọn èèyàn máa béèrè fún òmìnira ẹ wá ṣetán ẹ ṣe bẹ́ẹ̀ ẹ tún gbé Sunday Adéyẹmọ Ìgbòho lọ sí kóòtù. Adam was seeking among other relief declaration that is unlawful, illegal, unconstitutional for anyone to surreptitiously record the private telephone léyìí tó ti jáde tẹ́lẹ̀ ẹ má jẹ́ wulẹ̀ ká fún yín mọ́ torí ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ bó ṣe lọ lórí ọ̀rọ̀ pé ó ba àyàn ló kọjẹ́ ṣé mọ̀ pé iléeṣẹ́ bí ilẹ̀ ṣèkàmáwulẹ̀ jáwọ́ àkókò ń bẹ táṣìírí èèyàn ó tù ú ọ̀rọ̀ ìwé mímọ́ ni Bíbélì mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn ó ní gbogbo ohun tá a bá ṣe ní kọ̀rọ̀ yàrá ó lórí òrùlé láti kéde ẹ̀ ọ̀yà ẹ̀gbọ́n mi ọmọ Yorùbá dáadáa orí òrùlé láti kéde ẹ̀ ohun téèyàn bá sì ṣe pamọ́ lónìí yóò dìtàn yóò padà di ìhun tí ẹ gbọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí gbogbo ibi tí bàbá pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè bá rìn àjò yìí dé sọ yẹ kẹ́ ẹ lọ kó wá jẹ́ ilẹ̀ máa fàwọ́ aago òmìnira Yorùbá sẹ́yìn ọmọ Yorùbá ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín àá tún pàdé ó dàbọ̀.